èmi kì í ṣe ọ̀gágun Biafra o, bẹ́ẹ̀ sì ni mi kì í ṣe mínísítà fún IPOB. Ọmọ ẹgbẹ́ lásánlàsàn ni mo jẹ́ o. Tó bá níbi tẹ́ ẹ ti gbọ́ tí wọ́n sọ pé èmi ni mínísítà ọ̀gágun IPOB àti Biafra, rárá o, èmi ò sọ bẹ́ẹ̀ o. Ta ló sọ eléyìí? Ọ̀gbẹ́ni Simon Ekpa òun ló sọ eléyìí nígbà tí ọwọ́ pálábá rẹ̀ sége. Fún gbogbo àwọn tí wọn ò mọ ọ̀gbẹ́ni Simon Ekpa yìí, ó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ IPOB, ìyẹn tí a mọ̀ sí Indigenous People of Biafra ní ìlú Finland lọ́hùn-ún, níbi tí ó ti ń ṣe oríṣiríṣi nǹkan tí àwọn ìjọba ìlú Nàìjíríà ti fi ka ẹ̀sùn oríṣiríṣi sí lẹ́sẹ̀ báyìí. Ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yìí ń gbóná joinjoin lọ́hùn-ún, pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ni wọ́n rí pé ọmọkùnrin Simon yìí ó jẹ́ èèyàn kan tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n tafà sí ìmọ́lẹ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní ìlú òkè lọ́hùn-ún ní ilẹ̀ Ìgbò lọ́hùn-ún. Oríṣiríṣi ẹ̀sùn ní ìjọba àpapọ̀ Nàìjíríà ti kà sí Simon Ekpa lọ́rùn báyìí, tí àwọn kan lára wọn jẹ́ wípé ó ń wo àwọn ìwà tí kò bófin mu tó tàpá sí ìlú Nàìjíríà, bíi kéèyàn máa ti àwọn èèyàn lẹ́yìn láti máa hùwà jàǹdùkú, láti bà àwọn nǹkan ní ìjọba jẹ́ ní ìlú òkè lọ́hùn-ún ní ilẹ̀ Ìgbò. Èèyàn tó wà ní ìlú ọba tó tún ti àti ìlú ọba lọ́hùn-ún tó ti ń kọ́ àwọn èèyàn pé ó yá, ẹ lọ dáná sun bí báyìí, ẹ lọ fa wàhálà ń bí báyìí, tí wọn ò bá ti gbà, tí wọn ò bá ti gbọ́ sí wa lẹ́nu, ìjọba náà ò ní sin. Gbogbo àwọn ìwà báyìí ó jẹ́ ìwà tó tàpá sí òfin ilẹ̀ Nàìjíríà. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ìjọba ní ìlú Finland lọ́hùn-ún wọ́n ti mú sí àhámọ́ wọn tí wọ́n sì ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́. Ohun tí ìjọba àpapọ̀ wá ń sọ báyìí ni wípé nígbà tí wọ́n bá ti ṣe gbogbo ìwádìí wọn tán, kí wọ́n fi ṣọwọ́ sí àwọn ní Nàìjíríà ń bí, káwọn náà lè rí dájú pé gbogbo ẹ̀sùn tí àwọn kà sí lẹ́sẹ̀ yìí ní gbogbo ẹ̀ pátápátá ni kó wá dáhùn ẹ̀ ní ilé ẹjọ́. Nígbà tí ìjọba ìlú Finland lọ́hùn-ún tí wọ́n pè sílé ẹjọ́ lọ́hùn-ún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí ọ̀rọ̀, ń gbọ́ ó ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí, ń gbọ́ ìwọ ló ń sọ káàkiri pé ìwọ ni olórí Biafra, tí o sì ń darí àwọn èèyàn lọ́hùn-ún kí wọ́n máa wo àwọn ìwà ìbàjẹ́, àwọn ìwà láti máa ba nǹkan ní ìjọba jẹ́, láti máa dáná sun ilé ọlọ́pàá, láti máa ṣe oríṣiríṣi ìwà àbàjẹ́. Ń gbọ́ báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́. Nígbà náà ló wá ń sọ wípé rárá o, mi ò sọ bẹ́ẹ̀ o, ọmọ ẹgbẹ́ lásán ni mo jẹ́ o, mi ò kì í ṣe olórí o. Ọ̀rọ̀ ti yí padà báyìí nígbà tí ọwọ́ pálábá rẹ̀ sége. Àwọn ọ̀gá ní ìdí agbófinró nílẹ̀ Nàìjíríà náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní inú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ìjọba ìlú Finland lọ́hùn-ún wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti lè rí pé ọ̀gbẹ́ni Simon Ekpa yìí ó dáhùn fún gbogbo àwọn ìwà tó ń hù, pàápàá jùlọ ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Inú àwọn á túbọ̀ dùn sí nígbà tí wọ́n bá fi ṣọwọ́ sí àwọn ní ìlú Nàìjíríà níbí láti lè rí pé àwọn tẹ̀síwájú pẹ̀lú ìwádìí títà wọn. Ẹ̀yin tèmi, oríṣiríṣi àwọn èèyàn ló wà láyé ìsìn tó jẹ́ wípé ìdí kí nǹkan bàjẹ́ ni wọ́n máa ń wà. Wọ́n ní òkun owó ruru ká wà á ruru. Tó bá tiẹ̀ ní àwọn nǹkan tí wọ́n fà ní ìlú lọ́hùn-ún tó jẹ́ wípé wọ́n wá ojú rere ìjọba, kò wá yẹ káwọn kan tún wà ń bì kan kí wọ́n tún máa sọ pé ó yá, ẹ lọ ba nǹkan jẹ́, àbí ẹ lọ ṣe àwọn nǹkan tó máa pa àwọn èèyàn lára, àbí tí ó máa gbẹ̀mí àwọn èèyàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá. Fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń hurú ìwà báyìí, ẹ tètè wo ìwà Simon Ekpa yìí, kẹ́ tètè fi ṣe àríkọ́gbọ́n. Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi ń kọ́gbọ́n. Kí a má dẹ̀ jẹ́ igi lẹ́yìn ọgbà àwọn èèyàn búburú, ká má máa ṣàtìlẹ́yìn àbí ká máa ṣe bàbá àsàlẹ̀ fún gbogbo àwọn èèyàn bíi jàgídíjàgan àbí àwọn oníjàǹdùkú. Ẹ má gbàgbé pé lórí ọ̀rọ̀ Biafra, lórí ọ̀rọ̀ IPOB náà, Nnamdi Kanu òun náà ṣì wà ní àhámọ́ lẹ́yìn ìgbà tí wọ́n fi ṣọwọ́ láti ìlú Kenya lórí ọ̀rọ̀ IPOB yìí náà ni, tí ọ̀rọ̀ sì ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù.
kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ṣé mo dábàá wọ Tinubu? Sannan mu gode wa Tinubu. Amma wallaban ABC Jamilu na gaida Tinubu. Láíláí kò jẹ́ bẹ́ẹ̀, Ṣèyí Tinubu ò lè jẹ gómìnà ní ìlú Èkó. Àwọn kan ló sọ báyìí, wọ́n ní pé ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sí ẹlòmíì. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé àwọn àpéjọpọ̀ olórí ọ̀dọ́ gbogbo ìlú Nàìjíríà pátápátá wọ́n fòǹtẹ̀ lù táwọn olóyìnbó ń pè ní wọ́n endorse ẹ̀ ní pé kí Ṣèyí Tinubu kó máa gbáradì láti jẹ gómìnà ìlú Èkó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bẹ́ẹ̀ gẹ́ náà ni àwọn ọ̀dọ́ tí Èkó ń bí sọ pé láyéláyé yìí tẹ́yìn sọ lápá tọ̀dọ̀ yín bẹ̀ yẹn àpò ara yín lẹ sọ sí, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o, kò lè rí bẹ́ẹ̀ láéláé. Àwa ò fọwọ́ sí òǹtẹ̀ tẹ́ lù yìí, òfúùtù fẹ́ẹ̀tẹ̀ lásán ni. Báwọn kan ṣe ń gbà á bí ẹni gbàgbọ́ ọtí, bẹ́ẹ̀ náà làwọn kan sọ pé kò sí ohun tó burú bẹ́ẹ̀ tí Ṣèyí Tinubu bá jẹ gómìnà ìlú Èkó. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ti ń dá họ̀họ̀ sílẹ̀ ní gbogbo ìgboro, pàápàá jùlọ lórí ayélujára. Àwọn kan tẹ̀ sọ wípé ẹ jẹ́ ká tẹ̀ máa ṣe kínní yìí gẹ́gẹ́. Babájídé Sanwó-Olú ṣì wà lórí oyè, ẹ jẹ́ kó tiẹ̀ ṣe tiẹ̀ tán ká tó mọ ẹni tó tún máa bọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbáradì, kò sí nǹkan tó burú ńbẹ̀ tí Ṣèyí Tinubu bá jẹ gómìnà ìlú Èkó lẹ́yìn ìgbà tí Babájídé Sanwó-Olú bá kúrò níbẹ̀. Àwọn kan tún ní pé ẹ jẹ́ ká máa ṣe kínní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ṣe pé ó jẹ́ oyè ìdílé bàbá rẹ̀. Ṣebí bàbá rẹ̀ náà ni ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe tún wá jẹ́ ń pé Ṣèyí Tinubu ní kó tún jẹ gómìnà. Ṣé lè tí wọ́n nìkan ló ti ń pín ni? Ẹ̀yin tèmi, báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí? Àwọn kan tẹ̀ sọ pé awuyewuye lásán ni, ariwo ọjà lásán ni. Àwọn kan kọ̀ jókòó láàrin ara wọn, bóyá àwọn association, àwọn ìgbìmọ̀ ọ̀rẹ́ Ṣèyí Tinubu, àwọn lọ́kọ̀ jókòó tí wọ́n pètè pèrè eléyìí ò jẹ́ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa gbà bí ẹni gbàgbọ́ ọtí. Ẹ̀yin tèmi, kí lẹ rí lórí ọ̀rọ̀ yìí? Ẹ gbọ́, ṣé eré lásán ni àbí ó ń jọ bí òótọ́ bọ̀? Ẹ jẹ́ ká mọ gbogbo nǹkan tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ yìí nínú comment section. We have to embark on the mission. To the blackmailers who have to embark on the mission to distort and redefine our mission, let me state it unequivocally here. Our intention is to promote our party on the platform of mandate. Also, becoming governor is secondary. It is something that I have not given a serious consideration. Nevertheless, that does not mean I am too young or lack experience to run. Lórí ọ̀rọ̀ gómìnà ìlú Èkó, ṣe gómìnà ìlú Èkó yìí, òun náà ni Mudashiru Obasa tó jẹ́ kan lára àwọn Speaker of House of Representatives ti ìlú Èkó ń bí. Lòun náà ti jáde wípé lóòótọ́ ni àwọn kan tẹ̀ sọ pé èmi náà ń gbáradì láti jẹ gómìnà ìlú Èkó. Bó tilẹ̀ jẹ́ wípé ohun tó jẹ mí lógún báyìí òun ni pé kí n wá èrò, kí n mọ bí mo ṣe máa ṣàkójọ ẹgbẹ́ mi eléyìí tó jẹ́ ẹgbẹ́ APC. Ṣùgbọ́n ní ẹgbẹ́ kan náà tí n bá tún wò nídàkejì pé mo fẹ́ jẹ gómìnà Èkó, mi ò kéré jù láti jẹ gómìnà Èkó, pàápàá jùlọ àwọn tán ti jẹ gómìnà Èkó ní àtẹ̀yìnwá náà. Nǹkan tí mo lè ṣe wọn ò lè ṣe tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ. Kò sí nǹkan tí wọ́n ti ṣe tèmi náà ò lè ṣe gẹ́gẹ́ bí gómìnà ti ìlú Èkó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣì ń ṣiṣẹ́ lórí ẹgbẹ́ APC láti lè rí wípé mo kó àwọn èèyàn jọ, mo ṣàkójọ fún ẹgbẹ́ náà eléyìí tí ó yọrantí. Ẹ̀yin tèmi,
rí wípé àwọn èèyàn ò sùn mọ́ báyìí lórí ọ̀rọ̀ gómìnà, lórí ọ̀rọ̀ òṣèlú gan lápapọ̀, torí wípé àti ẹ̀ tí ì lo sáà eléyìí àti ìlò délẹ̀, a tún ti ń gbọ́ lọ́tùn, a ti ń gbọ́ lósì pé lágbájá fẹ́ jẹ gómìnà, tàmẹ̀dù fẹ́ jẹ gómìnà. Ṣùgbọ́n fún gbogbo àwọn tán ti mọ̀ nípa àwọn olóṣèlú, ẹ máa ti mọ̀ wípé gúdúgúdú ni wọ́n ò fìgbà kan túra sílẹ̀. Gbogbo báwa ṣe ń wò pé ọjọ́ ṣì wà, àwọn tí ń pètepèrò ohun tó kàn tí wọ́n tún fẹ́ ṣe. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ ohun tèmi lérò ni wípé gbogbo àṣìṣe tá a ti ṣe látẹ̀yìnwá lórí ọ̀rọ̀ ìlú wa tó ń kóyà jẹ wá báyìí, ohun gan ló yẹ kó mọmú láyà wa ká rí dájú wípé ìmíì tá a bá tún máa ṣe, a gbúdọ̀ ṣe é níṣe tó máa fi dára, níṣe tó jẹ́ wípé ẹni tá a bá máa yàn síbẹ̀ lọ́tẹ̀ yìí á jẹ́ni tó máa kó ọ̀rọ̀ ìlú lọ́kàn, tó dẹ̀ máa mú ìtura àti ìdẹ̀ra bá gbogbo ará ìlú lápapọ̀. Ẹ̀yin tèmi, orí ètò bó ṣe ń lọ òun náà la ṣì wà. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Olórin kan ló ní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ì rí o. Bẹ́ẹ̀ ni, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lórí ètò bó ṣe ń lọ. Ẹ má fi mí sílẹ̀, ẹ má dá mi dá, ẹ jẹ́ ká jọ máa bá ètò lọ lóní pẹ̀rẹ̀. To the blackmailers who have to embark on the mission to distort and redefine our mission, let me state it unequivocally here. Our intention is to promote our party on the platform of mandate. Also, becoming governor is secondary. It is something that I have not given a serious consideration. Nevertheless, that does not mean I am too young or lack experience to run, whereas those who have been before me are not better off. In addition, it is also important to correct the impression from naysayers who have been insinuating that I made payment to seek for blood relation in Ojo to validate my candidacy to run as governor. Of course, I have never denied the fact that I am Obasa, but rather I have never claimed to be related to Odikoyi, Oniru, or any popular Lagos family, as the case may be. I can indeed never run from the fact that I am related to my Obasa family in Ojo, but I do not need local validity to contest or run. If eventually I am contesting, I will do so from Agege. Nonetheless, we want to thank Mr. Governor for the good job he is doing constitutionally. By presenting the budget, you can rest assured that this House will also respect this constitutional right to address the budget and get back to you. Distinguished guests, as we hope that 2025 budget will be of great benefit to the people of Lagos State, we, however, appeal to Mr. Governor and Lagosians to give us sufficient time to enable the House to do a thorough job on financial document that has great influence on the lives of the people. The Assembly will not delay the passage of the budget, but we will be interested in placing high premium on the need to ensure the interests of Lagosians are protected socio-economically and politically. We are your representatives here at the House of Assembly, and we are duty-bound to do justice to every sector of the state's economy. At the same time, I want to thank my colleagues for standing on the side of the people at all times. I appreciate your efforts. I cherish your support, which has always been an inspiration and source of strength for me. I commend your courage and perseverance. We will remain united, focused, and determined until our expectations are realized. My sincere commendation also goes to the clerk of the House and entire staff management for performing their responsibilities with sense of patriotism and loyalty. I thank everybody here in this Alu chamber and all Lagosians for your support and resilience, and we will appreciate the fact that you are not giving up on. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí.
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Gbogbo oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ lò, àwọn nǹkan ẹ̀ṣọ́ ara, àwọn nǹkan èlò ilé, pàápàá jùlọ bó ṣe jẹ́ wípé ọdún ń bọ̀ yìí, gbogbo àwọn èèyàn tẹ́ bá fẹ́ fún ní nǹkan, ẹ fẹ́ fẹ̀bùn ránṣẹ́ sáwọn èèyàn, 4 Cardinal Point Supermart ibẹ̀ náà ni kẹ́ ẹ lọ. Wọ́n wà ní Update Mall ní Àgùdà ní ìlú Ọgbà ní Èkó ń bí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ rà. Tí ẹ bá tẹ̀ wá sí nítòsí wọn, ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ tó wà lójú àwòrán yìí láti lè pè wọ́n pé a fẹ́ ra wọn báyìí, a fẹ́ ra wọn báyìí. Tá a bá sanwó ẹ fi ránṣẹ́ sí wa. Wọ́n ṣe home delivery náà lọ́tùn lósì. 4 Cardinal Point Supermart ibẹ̀ lẹ ti máa rí gbogbo àwọn nǹkan tó yanrantí tó dángájá. Ẹ má gbàgbé náà ní pé nílé iṣẹ́ wa ní Kilarigbo à ń ṣe àkálẹ̀ ètò ilé tó yanrantí fún gbogbo oríṣiríṣi ayẹyẹ tí ẹ fẹ́ ṣe, pàápàá jùlọ bí ọdún ṣe ń parí lọ yìí. Ẹ fẹ́ ṣe end of the year party nílé iṣẹ́ yín ni, àbí ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, oríṣiríṣi tẹ́ bá fẹ́ ṣe ẹ pè wá ká bá yín ṣe àkálẹ̀ ètò ilé tó múnádóko tó yanrantí. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe òwò lọ́lọ́kan òjọ̀kan, tẹ́ ń ṣe káràkátà, bákan náà ni a máa ń ṣe ìpolówó ọjà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe káràkátà ẹ kàn sí wa ká bá yín ṣe ìpolówó ọjà eléyìí tí ó máa jẹ bùgbàjẹ wàràwàrà. Ẹ̀yin tèmi, ilé tiwa tó lọ báyìí. Orúkọ tèmi ò yípadà, Oyindamola Ọmọ́tọ́lá, ọmọ tó dùn, ọmọ tó ṣàtàṣàtà. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.